Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ dẹ̀ káalẹ́, báwo ni iṣẹ́ wa pa? A kú ọjọ́ ńlá ìnà. Ọlọ́run máa jí kẹ́mi wá sọpọ̀ ẹ̀ nínú ayé pẹ̀lú ogun àtagbára àtowó, pẹ̀lú ògo Ọlọ́run àtúbọ̀tán gbogbo wa yóò dáa. Ṣé rí nǹkan tí mo ti máa sọ ní ọ̀sán yìí ni wípé ṣé rí l'Ógbómọ̀ṣọ́ yẹn, nínú Ògbómọ̀ṣọ́ tẹ́ ń wò yẹn, ṣé lẹ́yìn tẹ́ wà l'Ógbómọ̀ṣọ́, ẹ̀yin ọmọ bíbí inú Ògbómọ̀ṣọ́ tẹ́ wà l'Ógbómọ̀ṣọ́ ẹ̀ tó nǹkan, ẹ̀ pọ̀, wàhálà ẹ̀ pọ̀. Àwọn tó ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tán wà nínú Ògbómọ̀ṣọ́ tán jẹ́ ọmọ bíbí inú Ògbómọ̀ṣọ́ wọ́n pọ̀, wọ́n ju maybe bóyá bí 30% lọ. Ṣé rí 70% tó kù ìta la wà. Tẹ́ bá ń gbọ́ tán sọ wípé ìta la wà, 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 ìta ni gbogbo wa wà. Ìta 70% ló pọ̀ jù níta. Tó bá wù ẹ́ kó gbà, tó bá wù ẹ́ kó mọ́ gbà. Lórí ọ̀rọ̀ ìmáàmù yìí náà ni o. Lórí ọ̀rọ̀ ìmáàmù yìí náà ni. Torí ọ̀rọ̀ yẹn òun ló ń dá gòbè sílẹ̀ báyìí. Ẹ dákun nítorí t'Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé nínú gbogbo ẹ̀yin 30% tẹ́ wà l'Ógbómọ̀ṣọ́ yẹn, tá bá tún wá mú ẹ̀yin 30% yẹn, tá bá tún wá sọ yín di 100% tó jẹ́ Muslim, 100% yẹn, nínú 100 yẹn 70% ni ò kí ń ṣalábòsí. Ṣé láwọn 30% yẹn alábòsí ni gbogbo wọn, alábòsí ni gbogbo wọn. Ọlọ́run gbọ́, alábòsí nínú àwọn ní àwọn 30% yẹn, alábòsí ni gbogbo wọn. Ẹ̀yin wòjọ́ tí wọ́n lọ gbé ọ̀pá ìmáàmù lé ìmáàmù lọ́wọ́. Ṣé wọn pé àwọn àfáà tó wà ń bẹ̀, àfáà kan sí mu, yes, tí màá rántí, àwọn náà ń sọ̀rọ̀ lókè, ẹ máa rí wọn nísìn, àwọn náà ń sọ̀rọ̀ lókè yẹn. Wọ́n wà ń bẹ̀ o. Bó ṣe ń gba 1000 àti bàbá yìí, bàbá tó ń sọ̀rọ̀ yìí, bàbá yìí, bó ṣe ń gba 1000, wọ́n gba 500, wọ́n gba 200. Gbogbo owó tán gbà níjọ́ yẹn máa bi wọ́n léèrè. Gbogbo owó tán gbà níjọ́ yẹn lọ́wọ́ ìmáàmù àtàwọn ẹbí ìmáàmù tó tẹ̀lé ìmáàmù wa. Ọlọ́wọ́ ọlá dédé àsìkò tá a wà yìí, ọlọ́wọ́ ọlá àrùn tí wọ́n ń pè ní Mẹ́kà lọ́wọ́lọ́wọ́ yìí, ó máa bi wọ́n léèrè tí wọ́n bá jáwọ́ níbi nǹkan tó ń ṣe yẹn. Allahu Akbar. Ọlọ́wọ́ máa bi wọ́n léèrè. Ṣó ti yé yín mẹ́rin? Àkọ́kọ́ nìyẹn. Èkejì, àwọn ilé Ayílára, mo ti máa ń sọ steady, mo ti máa ń sọ. Apá kan nínú àwọn Ayílára alábòsí ni wọ́n. Alábòsí ni wọ́n, apá kan nílé Ayílára alábòsí ni wọ́n. Bẹ́ẹ̀ ni mo sọ. Torí náà lẹ́ ń wò lókè yìí. Ìgbà tí ìmáàmù wà l'Abẹ́òkúta, tí ìmáàmù ṣe gbogbo nǹkan tí ìmáàmù ṣe, wọ́n ń lọ síbẹ̀ kí ìmáàmù tó di ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ká tó di ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, wọ́n ń lọ síbẹ̀ o. Wọ́n lọ ń jẹ, wọ́n lọ ń mu o. Tí ìmáàmù bá ní ìnáwó, wọ́n lọ bẹ̀ o. Àwọn náà tó lọ pè ìmáàmù wálé pé kí ìmáàmù wá dupò oyè ìmáàmù o. Ìmáàmù wá wálé, ìmáàmù wá du ipò oyè ìmáàmù yẹn tán. Wọ́n wá ṣe ẹ̀záàmù tẹ́rí tán ṣe, òun ló bí ìtẹ́wò lókè yìí. Ìmáàmù gba bí 90-something% nínú 100. Àwọn yòókù tiẹ̀ ní wọn ní ìmáàmù. Ẹni tó wá sí ipò kejì àbípò kẹta, òun ló lọ di ìmáàmù pálásì nísìn, tó lọ di ìmáàmù pálásì nísìn báyìí. Ẹ dákun, ṣé nǹkan bẹ́ẹ̀ dá? Ẹ̀yin Mùsùlùmí tẹ́ ń dẹ́rù nǹkan bẹ́ẹ̀ wò, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin lẹ́ ń dá wàhálà lẹ̀. Níjọ́ tí bàbá ọba Ghandi tán di ipò ọba, gbogbo apáta la rí tí ìmáàmù ṣe. Kí ọba Ghandi tó di ọba, ká tó di ọba, ká tó yan ọba Ghandi pé àwọn ni ọba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ o. A rí àdúrà tí ìmáàmù ń ṣe lójoojúmọ́, a dẹ̀ rí àwọn wáàsí tí wọ́n ń ṣe lójoojúmọ́ nítorí ìtẹ́ ọba apèrè Ṣọ̀ún yẹn, gbogbo wa la rí. Ẹ̀yin wá di wípé ẹ̀yin wá ń ṣe àbòsí. Ẹ̀ ń ṣe àbòsí. Ọlọ́run bi yín léèrè. Ọlọ́run bi yín léèrè. Ṣé wá lẹ́yìn Kírísítẹ́nì? Ẹ̀yin Kírísítẹ́nì, apá kan náà àwọn Kírísítẹ́nì 70 alábòsí ni wọ́n, 30 wọn kì í ṣe alábòsí. Kí ni pọ́blẹ́mù àwọn Kírísítẹ́nì yẹn tí wọ́n bá sọ nínú comment section, tí wọ́n bá mọ̀ sọ káàkiri, wọ́n mọ̀ ní pé nítorí wípé ọba jẹ́ kírísítẹ́nì
ni wọ́n ṣe ń takò ọba ní làákàyè ni ló làákàyè ni mi sọ gbogbo ẹ̀yin kírísítẹ́nì o apá kan nínú ẹ̀yin kírísítẹ́nì ni mo sọ 30%. wọ́n tún mọ̀ sọ pé ìmáàmù ń bú ọba dẹ̀ mú ẹ̀rí jáde pé ibi tí ìmáàmù ti bú ọba tó ti ń takò ọba tó ti ń bú ọba mọ̀ye ọ̀rọ̀ tí ìmáàmù sọ lórí mímbàrì mọ̀ye ọ̀rọ̀ tí ìmáàmù sọ lórí mímbàrì láti bẹ ọba tí ìmáàmù bẹ ọba pé kán jọ torí tọ́lọ́run kọba mọ́ bínú bàbá ọba Ghandi mọ̀ye ìgbà tí bàbá ìmáàmù tí wọ́n ṣàdúrà fún ọba Ghandi tí ò níye rí gbogbo yẹn kẹ́yìn náà kóra yín pọ̀ kẹ́ bẹ ọba kí gbogbo kí ní ẹ̀ tán síbẹ̀ ẹ̀yin lè wá ń ṣe nǹkan tẹ́ ń ṣe yìí ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ̀yin 70% yẹn ẹ bẹ̀rù Ọlọ́run o torí Jésù Kristi tẹ́ntẹ́lì kò ní kẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn o Jésù Kristi gan tán bá bẹ̀ gan yín máa ń gbẹ́bẹ̀ o ẹ bẹ̀rù Ọlọ́run ó yẹ kẹjọ pawọ́pọ̀ gbogbo yín ìlú Fẹ́mi lóyè òní ìmáàmù kò dẹ̀ sẹ́ni tí ó yọ ìmáàmù pẹ̀lú ògo Ọlọ́run ìmáàmù ò ní kú síbi bẹ̀ ẹ̀mí ìmáàmù máa gùn wọ́n máa lo yẹn pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin apá kan tẹ́ jẹ́ 30 yẹn Ọlọ́run bá mi kẹ́ yín tẹ́ ẹ̀ sínú àbòsí nínú ẹ̀yin kírísítẹ́nì tẹ́ ẹ̀ ń fẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó rọrùn ẹni ìmáàmù ọ̀dà ìmáàmù bá gómìnà sí sẹ́nitọ́ Buhari pẹ̀lú ìmáàmù wọn jọ wà ní sẹ́nitọ́ Adéṣin wọn jọ wà ní ṣé ẹ̀sẹ̀ fẹ́ lẹ́nu kankan lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù mọ́ ni ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run torí ọjọ́ àtúnbọ̀tán yín ẹ bẹ̀rù Ọlọ́run o. níjọ́ tí ìmáàmù ń ṣàdúrà pé Ọlọ́run bá wa pèsè ẹni tí ó jẹ ọba sórí ìtẹ́ ẹ mọ adúrú wáàsí tí ìmáàmù ṣe ń bẹ̀ fẹ́ni tó bá lọ́pọlọ ẹ bẹ̀rù Ọlọ́run o a ò sí níbi àbòsí o Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ o agboolé ẹnì kọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ o salamu alaikum warahmatullahi wabarakatuh.